fúnra wọn ni wọ́n sọ orúkọ ara wọn. Ìwọ tó ń lo dáúlà lọ́wọ́, ìwọ tí tóògùn ń jẹ́ fún lọ́wọ́, ìwọ tí ọjà ń jẹ́ fún lọ́wọ́ tó ń jẹjà, nítorí tí balẹ̀ gbọ́ tààrọ̀ yìí wípé bẹ́ẹ̀ kọ́ náà mọ̀ rí lọ. Ọlọ́run ló dá ọjọ́ ń yọ, ó fi gbèdéke àárọ̀ sí, ó fi tọ̀sán sí, ó fi gbèdéke alẹ́ sí, ó fi pòwe fún wa ní o pé bó ń bá ràn fún ọ lọ́sàn-án máa rántí alẹ́, bó ń bá ràn fún ọ láàárọ̀ rántí ọ̀sán. Ọlọ́run ń sojúṣe tiẹ̀, ó kù sọ́wọ́ rẹ. Ọ̀pọ̀ ìyàtọ̀ lómi ń jẹ láyé olóṣàfọ́fà ẹ̀ torí kọ̀ rẹ lè sọ fún pé ẹ padà ń bẹ̀. Àbí ńgbà tí èèyàn jẹ́jẹ́ mọ́nẹ́jà ilé iṣẹ́ tó rìtáyà tó tún lọ rí rẹ́ǹtì ilé, èpè ní àbí ẹ̀ṣẹ̀, àbá ìmọ̀kan, àbá ìnílàákàyè lọ́pọ̀lọpọ̀ wọn fi wá máa lọ rè dojúkọsẹ́ tí ò tún wọn mọ̀ tẹ́lẹ̀. Iṣẹ́ tó mọ̀ tẹ́lẹ̀ kí ló ń wá bẹ̀? Ó yẹ kó o ti máa rò ó lẹ́kọ̀ọ́ tó kú ò. Bọ́ bá fowó pẹ́ńsàn lọ rè ṣiṣẹ́ tó mọ̀ tẹ́lẹ̀, owó ọ̀wọ́gbó. Màá sí ojú òpó lẹ̀ gbogbo ẹni tí Ọlọ́run ṣẹ̀bi ọlà fún, ẹ̀yin tí à ń wojú ààyè yẹn wípé kí ẹ̀yin náà kẹ́ ẹ débi tó ga, ẹ̀ débẹ̀ o. Ṣùgbọ́n àwọn tí wọ́n ti débẹ̀ tí wọn ò lóore, wọn á lè gbọ́ láàárọ̀ yìí. Bá tún ṣe bá wà, tọ́jú orí ọ̀bá tí ìdọ́jú alẹ́ tán, téégún sì lé dandan ni wọ́n padà mú kíkó tó tẹ́rígbà sọ. Ẹ kú ojúmọ́. Ọ̀pá gbóngbó orí ewúrẹ́, ayẹrẹyẹrẹ àkẹ́, adífá fún Ọ̀rúnmìlà níjọ́ tí Ifá máa wu ọlá ọlọ́lá. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọlá Ifá kò lè rùn, àwọn ni ká ṣẹ̀kẹ́ méjèèjì kángun pẹ́ nítorí ẹ̀wẹ̀ ẹlẹ́wẹ̀. Kábíyèsí Olódùmarè ti fún àǹtí a, ó kù ká máa lò. Ọ̀bángíjì ti ṣe wá lọ́ṣọ̀ọ́, ó kù kí á tún ọ̀ṣọ́ náà ṣe. Ọlọ́run ti jẹ́ ká Bọ́lájì àti Ráyọ̀ láàyè àti Débọ́lá, bẹ́ẹ̀ ni àti Sọ̀pọ̀rọ̀. Ọlọ́run ti fẹ̀rọ̀ yanjú ayé wa níre. Tó bá wá rí bẹ́ẹ̀, àpàpà tọ́lá ní ẹ̀ tó bá ṣubú tún tọ́lá ní náà tó bá máa ti ń ṣe. Èmi mo pè yín sórí ètò lẹ́nu sáà. Bẹ́ẹ̀ni. Mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín pé àkókò péréte ni mo fi pè yín. Ẹ wá ṣe nǹkan kan lẹ́nu tó jọ mí lójú. Ẹ fi ìfẹ́ hàn. Ẹ fi ìfẹ́ hàn. Bẹ́ẹ̀ bá kúkú parọ́ pé ibì kan lẹ́wà. Àbí pé ẹ dákun ẹ yóò jẹ́ adé odijọ́ mẹ́jọ. Kò sí ní tá a ṣe àgbà bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìtàn ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Àmọ́ rírì yìí. A gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ìdí àti túmọ̀ ni ọ̀nà méjì ni ẹ jẹ́ lọ́wọ́ wa. Ọ̀nà méjì lẹ jẹ́ lọ́wọ́ wa. Àkọ́kọ́ ẹ̀gbọ́n mi lẹ ṣe. Ẹlẹ́ẹ̀kejì ọ̀gá mi lẹ ṣe. Yorùbá sì bọ̀ wọ́n ní bíbí ó tẹ̀ bíbí ó wọ̀, ẹni abáwájú ó tó bàbá ṣe fún ni kó yẹ máa jẹ́ tẹ̀yìn àgbàlagbà. Ó kọ́ yín sá. Sànyáolú Mufta Owólabí tí wọ́n mọ̀ sí Oníròkò 1 máa pè mí láàárọ̀ ọba mòdé ń dèrò ábètà ṣáàjèjì, ọmọ ajógbẹrú májógbẹ̀kọ, ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn, ọmọ tápátá ọmọ lẹ̀kọ́lẹ̀rú lọ́ba, ọmọ ẹni ṣèwọ̀n mẹ́fà lọ́ba tó fẹ́ mọ fẹ́ yà ó lọ́kọ sí gbàgbàgìyà ó fagádayọ ó rojú ẹnu ẹ̀ ó jà ẹ tó mẹ́wọ̀n ẹ fẹ́ ọmọ ẹ fẹ́ yà orí kì í ti ròyìn dáadáa. Ó ṣe kó ti ro àwọn bàbá mi ṣáájú. Ẹ̀yin gan orí kì í ròyìn sá. Orí afẹ́fẹ́ la wà, ẹ jẹ́ ká fi pamọ́. Orí kì í ti ròyìn. Níbo lẹ ti rí ìrókò? Oníròkò ni orúkọ bàbá mi ni Sànyáolú Oníròkò Atọ̀nàpẹ̀ sọ̀rọ̀ Atọ̀nàpẹ̀ má fẹsẹ̀ kún gbòǹgbò. Orí kìnà fún bàbá onífá ni bàbá mi. Àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n panupọ̀ gẹ́gẹ́ bí ààyè àti iṣẹ́ ẹ̀ wọ́n á fún ní oríkì yẹn pé Oníròkò
atọ̀nà pẹ̀ sọ̀rọ̀ atọ̀nà pẹ̀ má fẹsẹ̀ gún gbòǹgbò. ìrókò tẹ́kẹ́ ọmọdé ò gbọdọ̀ sá bẹ́ẹ̀ ni fàdáwọn rẹ̀ pàjàkùmọ̀ mo kí lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run kákẹ́ Ọlọ́run. tí mo pè é sí mo wòye inú ayé ni bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ ń rí lẹ́yìn tí a bá tí agbára bá kúrò lọ́wọ́ wọn yálà nílé iṣẹ́ ńlá yálà nílé iṣẹ́ ìjọba ilé iṣẹ́ aládàáni láàrin àwọn ṣòwòṣòwò láàrin àwọn agbaṣẹ́ṣe ó dàbí ẹni pé fàájì a máa mú wọn lómi nígbà náà tí wọn kì í rántí ibi tí wọn ó dé bá tó bá kò lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ ni àlè rí ọ̀pọ̀lọpọ̀ bí àpẹẹrẹ akànrí wọn bí wọ́n ṣe rí nígbà tí wọ́n wà lẹ́nu iṣẹ́ dáa gan ṣùgbọ́n lẹ́yìn ọdún méjì mẹ́ta wọn a máa dẹ̀ tí tún padà wá lulẹ̀ iṣẹ́ wọn àtọ̀rọ̀ lọ́dọ̀ àwọn tó ti jẹ́ ọ̀gá fún ìbànújẹ́ ńlá ṣùgbọ́n kò sí ní tí yóò ṣe yọ pàtì jùmọ́ náà ni tí ọba fẹ́ kúlé bí tó bá kù sí náà ni ọ lọ bẹ́ẹ̀ ni kí lè rí sí ní tí wọ́n pè ní àsìkò láyé òye gbólóhùn yẹn wà ló ṣe yé yín sí. aláàjì iṣẹ́ rí ibi tẹ́ ẹ lọ yìí tí a bá ronú lọ títí ṣùgbọ́n mo wá rántí ọ̀rọ̀ àwọn àgbàlagbà wọ́n ní ká sáré ká mu sàn ká pọ̀ ṣẹ̀ṣẹ̀ ká mu sàn elédùà ní fọsàn tó dùn lé ní lọ́wọ́ elédùà ní fi ọsàn tó dùn lé ní lọ́wọ́ lé ní lọ́wọ́ bẹ́ẹ̀ ni ṣé wàá rí èmi a máa ní téèyàn bá lóun gbọ́n kó má yọtọ̀ Ọlọ́run lẹ̀ gbogbo nǹkan láyé mo pín sọ́nà mẹ́ta àkọ́kọ́ tó ṣe àgbàjù òun ni kádàrá èyí tó jẹ́ pé sábàbí máa ń wá kiri ẹlẹ́ẹ̀kejì ni àfọwọ́fà ẹlẹ́ẹ̀kẹta ni àdánwò ọmọ ádámọ̀ ọmọ ádámọ̀ tó wà ní tó yẹ fáyé ṣèyàn bẹ́ẹ̀ ni ṣàwárí ọ̀nà méjì ní ìgbésí ayé ẹ̀dá wà àkọ́kọ́ ẹni tí kì í gbàmọ̀ràn a máa ṣìṣe ẹni tó ń gbàmọ̀ràn àgbàjù òun náà máa kọsẹ̀ ṣe níbi tẹ́ bọ́rọ̀ dé pé a ṣiṣẹ́ ẹni tí yóò gbàmọ̀ràn yóò ṣiṣẹ́ ẹni tó gbàmọ̀ràn lágbàjù a máa kọsẹ̀ bẹ́ẹ̀ ni nígbà bá ti ń tó gbọ́ tibí tó ń gbé tó ń fún rẹ̀ wá nípinnu ó ṣe kápẹ́ tí ó wà á múlò gbẹ̀yìn ní tí ó kò bá ní. tẹ́ bá wá wò dáadáa ẹ sọ gbólóhùn kan ó mú mi rántí ọ̀rọ̀ kan pé ńgbà téèyàn bá wà lọ́dọ̀ tó ń gbìyànjú kó má lè gbìyànjú láti ra ilẹ̀ tàbí kó tiẹ̀ mọ blọ́ọ̀kù. lọ́dọ̀ nìkan kọ́ wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ọ̀rọ̀ lé gbọ́dọ̀ wà ló kàn ya rẹ̀. níjọ́ kan à ń ṣe fàájì lọ́wọ́ kọ́ ló ń bá mi lọ́ra ẹ̀mí ọ̀gá mi àwa jókòó à ń ṣe fàájì bóyá lọ̀gá mi bá ní orúkọ tó sì fẹ́ràn láti máa pè mí ní Owólabí mo ní sà a máa ti fọ́ blọ́ọ̀kù mẹ́fà bíi ẹsẹ̀ kí ni a ti fọ́ blọ́ọ̀kù mẹ́fà níbi jókòó tá a jókòó a máa ti fọ́ blọ́ọ̀kù mẹ́fà kò sí blọ́ọ̀kù ní. mo ní bẹ́ẹ̀ ni ìjókòó tí mo rẹ̀ jókòó ni pé mo fẹ́ ní kán mú gò kọ̀ọ̀kan sí wa ìyẹn tó túmọ̀ sí ni pé owó ọtí ìgbà náà owó blọ́ọ̀kù kan ni ṣé ẹ mọ̀ wípé ẹ máa ń sọ gbólóhùn kan àṣé orí mi ò pé orí rẹ pé ò lálámọ̀ràn gidi ni. bẹ́ẹ̀ni ọlọ́ọ̀ fi gbogbo owó ṣe ọ̀sẹ̀ tó tẹ̀lé lówó kan bọ́ sí mi lọ́wọ́ mo dẹ̀ padà lọ sáìtì. ìdí ọtí lẹ ti rí làkíyèsí yẹn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn tí ó wà bẹ́ẹ̀ kò yé wọn ṣùgbọ́n gbàtà wá dìde ọ̀gá mi ní ìrìn pópò nínú àwọn tàjọ kò tí ì mú ní ẹ̀ kì í ṣe gbogbo èèyàn ló gbọ́ Yorùbá tí mo kì í ṣe gbogbo èèyàn ló gbédè ní níta ẹwí ti yé mi ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló gbédè. kí lẹ fẹ́ ṣe ti àwọn tó wà lẹ́nu iṣẹ́ ọba tí wọ́n wá fẹ̀yìntì tí wọ́n ò rí nǹkan kan dé bá. ṣe é dé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ayé jíjẹ ìdààmú wọn wà á pọ̀. ayé jíjẹ pẹ̀lú tó dààmú ọ̀pọ̀lọpọ̀ níta ń wí àwa ará wọn kan lénìí tí wọ́n jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ tó yẹ pé tẹ bá pàdé wọn títì ẹ sì kírun sí wọn láì tí kù. Olódùmarè ṣàánú.
ṣùgbọ́n mo fi sọ àbí ìwà tẹ́lómi ń wù lẹ́nu iṣẹ́ kó tó kú ọ̀ ṣe rí ìwà tí wọ́n tí ń wù yìí òjò ràánú gbà. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní nígbà tó bá kú òǹbí iṣẹ́ wọ́n padà wá láti máa wá tọrọ owó lọ́wọ́ lọ́dọ̀ ẹni tó fi tí sílẹ̀. wọ́n jẹ́ ọ̀gá fún. bẹ́ẹ̀ ni ṣe rí ẹni tó padà wá tó wá ń tọrọ yẹn ó gbìn síbẹ̀ ni o. tí bàbá tó pèsè bẹ́ẹ̀ kò tó ní rí gbà. báwo ló ti fẹ́ rí gbà. níta sọ ni pé ahun tún wà níbi kíní. bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀dẹ̀ rí ẹlòmíì tó bá ti dépò ọ̀gá ipò ọ̀gá máa ń gùn wọn ni. ọ̀gá wa kan gbà tí mò ń bá iléeṣẹ́ kan ṣiṣẹ́ kọ́ ló ń fọ̀rùn kẹwọn ó pe gbogbo wọn jọ ó ní ẹ bẹ́ẹ̀ ṣe rí ẹ̀yin lẹ́ẹ̀ lè ra yín lọ mi ní kọ pé rìfẹ́ nìkankan níjọ́ táwọn ọ̀gá bá dé ó kù sí yín lọ́wọ́ o ṣùgbọ́n àwọn ọmọ tèmi náà padà bọ̀ á bá yín ṣiṣẹ́ ń bí mo sì mọ ọmọ ẹ̀ méjì tó jọyìn báǹkì yẹn tó ṣiṣẹ́ ń bẹ̀. ọ̀gá ń dá sí ni. ọ̀gá náà dáa ni kódà wọ́n ti fẹ́ lé mi torí mò ń gbaṣẹ́ ń bẹ̀ ni ẹnìkan lọ purọ́ mọ́ mi pé starter sílẹ̀ 5 àbí 50 kọ́bọ̀ lára starter gbà náà ó ní starter tí mo yọ kúrò bẹ̀ yẹn òun ni máa tún dá padà síbẹ̀ mo lọ fọ́ ni nígbà tí mo ti ń pẹ́ ó ní mo lọ jókòó lábẹ́ bíríìjì ní secretariat bí ni nígbà tí mo wá dé ọ̀gá yẹn wá bọ́ ó wá gbé àga sẹ́nu ọ̀nà tẹ bá ṣe wọlé ìjókòó ẹ̀ fèsì ẹ̀nà ọ̀nà ó wá jókòó lẹ́nu ọ̀nà mo ṣe wọlé ó ní mo fún máa ti dodo máa ti gòkè n tó lọ ràdà n bá fi lé lọ́wọ́ ó bá wò ìtó bàjẹ́ dà mo ní mi tí ìyọkú ó bá yọ ó tàn náà iná yẹn ń ṣẹ́jú ó ní fi starter yẹn sí padà ó ń ṣe fi tó ra sí mo fi sí ó tàn wá ó tún yọkú ó wá mú ìtí mo yọkú yẹn wá fi sórí ọwọ́ ṣe pé ó ti ní eruku ti wà lára ẹ̀ ó wá ti ní àmì ọwọ́ tá a fi mú ká ilé yìí ti dọ̀tí síbẹ̀ ilé yìí tuntun tán bá fọ́ kò lè tuntun báyìí gbà mo á ṣetán ló ní kí n jókòó ó lẹ́yìn tí n bá fún tó yẹ kí n fún ní tọ́rọ́ tí mo fún kọ́bọ̀ mo ní ìfúnyàn ló ń gbẹ́mí ẹ sọ́hun òun fún wọn lówó náà ṣe rìtẹ́ẹ̀nì ẹ ṣe bí owó mi ìlò nǹkan mi ìlò dájà alẹ́ láàrin yín ló wá ní tí n bá gbọ́ màá ṣàṣírí fún ẹ ṣùgbọ́n tí n bá gbọ́ ipò àṣírí ẹ bọ́ta ṣọ̀kọ́ ẹ̀gbọ́n ẹ lọ̀gá mi màá lé ẹ branch lágbájá ló wá bá mi pé olójókòó sábẹ́ bíríìjì ṣùgbọ́n òun tẹ̀lé ọ̀rọ̀ bíbélì pé ẹ wádìí ohun gbogbo dájú kẹsì lè tó ṣòtọ́ mú. ṣe rí mo fi sọ pé nínú ìrìn àjò ẹ̀dá wọ́n lé yín báyẹn. wọ́n lé mi o wọ́n jẹ́ wọ́n rí yín lé. kò jẹ́ kó rí mi torí ẹni ẹ̀ ń gbégbèsè ọ̀gá dáadáa ni ẹ wá wò aláàjì ọ̀gá òun wá kó òun bẹ́ẹ̀ o ó wá gbé lọ sí area office ní èyí tí ní la. no èyí tí tó ṣe dáadáa yẹn mọ́tò ẹ̀ wá takú sókè pàdé bẹ́ǹsì ẹ̀ ó wá kíkẹ́ kí ó ní ìdí pé kò tì èmi dẹ̀ wàá rajà ń bá rí ọ̀gá kí ló dé onímọ́tò kí la fẹ́ ṣe sí ṣé máa ń pe mẹkáníkì oníwàrà tá a bá ti tì á ṣiṣẹ́ mo kàn pé ọmọ Ìgbò ni tí mo rajà lọ́wọ́ wọn àwọn bàbá mi ti mọ́tò yẹn mọ́tò bá ṣiṣẹ́. ibẹ̀ lòdì ọba ti pa. ẹ̀gbọ́n tó dàwí fún mi ni ó ní mú fún wọlé síwájú sọyà wọlé mo lọ́gàá mọ́tò ti ṣe onírárá o tí wọ́n máa fi dé ọ̀nà kí n tó dé Fẹ́mi Johnson mọ́tò ìtún ti lè takú ṣé mo ṣe ṣẹ́wọ́ sí ọmọ Ìgbò kedu kìíní kan ṣe ta ni èmi ó ṣẹ̀wọ́ sí ó tún bá mi pè wọ́n ó tún tì mo ṣe bá dé Fẹ́mi Johnson nìyẹn tí mo fi padà ṣe rí pé n tó gbìn ló ká ọ̀gá àtẹ̀ ń kọ́. òun ti kú òmí ṣáà tiẹ̀ gbọ́ àgbúrò ẹ̀ àmọ́bí tó wà báyìí kó tó kú òun náà ipò tó ń lé tó jókòó tì yẹn wọ̀n fún. ìwà rẹ̀ náà ní ń tọ́ lẹ́yìn. ó lè bá yá mo nífẹ̀ẹ́ yín púpọ̀ nígbà tẹ́ wà ló pé pé tẹ́ ń gbáṣẹ́ ẹ lè travel Èkó kò síbi tẹ́ ẹ lè lọ. bẹ́ẹ̀ni alówèrè ẹ lọ sówèrè. mo bẹ́ẹ̀ni ó ti bẹ̀rẹ̀ ibi iṣẹ́ ló jẹ́ mọ Bùkárí. ẹ máa sọ owó bí tẹ́ ẹ ti ṣiṣẹ́ rí. mo ṣiṣẹ́ ní Warri mo ṣiṣẹ́ ní Òwèrì mo dẹ̀ ṣiṣẹ́ ní Bùkárí nílẹ̀ Haúsá ó dà pé Gongola state nígbà yẹn mo dẹ̀ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ mo ṣiṣẹ́ ní Ìlaró mo ṣiṣẹ́ ní Òṣogbo gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí electrical contractor ńgbà náà kódà àwọn báǹkì kan tí wọ́n kọ́ ńgbà yẹn àdúpẹ́ fọlọ́run báǹkì kan bẹ ní Lebanon Street láti ìpìlẹ̀ báyìí dókè èmi mo ṣe electrical ẹ̀. nígbà náà ní ìsinsẹ́ ẹ lè máa ṣáká kí bá wọn. àníjọ́ kan ọjọ́ tẹ́rù bà mí wọ́n gbọ́gà kan wá látẹ̀kọ́ obìnrin ni mo dẹ̀ fẹ́ wọlé lọ́dọ̀ ẹ̀ mo ṣe di tébù mi mo fẹ́ gùn kí ó ní bàbá ẹ láwọn ọmọọṣẹ́ ni mi ní pé ìmọ̀ o ó wò pé kí bàbá ilé má mà lọ ṣe gẹ́rẹ́ sí ọ́fíìsì mi mo ní màdá mo ní kò sí tó ṣe mí ní tébù yẹn ni òdúró dáadáa ó ní mo rí bẹ́ẹ̀ ṣe ń tẹ́ pa ọmọdé ni
dókòwò apẹjọ́ kan wá sọ fún mi ní ẹ lè sọ pé àdàgbà ṣùgbọ́n ó ní àwọn tó ń wá wa ó ní nǹkan fi ń wá wa torí pé experience wà ń bẹ̀ tí wọ́n ń wá wa níbi iṣẹ́ yìí mo ní ọ̀gá kan pásítọ̀ Aṣòkejì kọ́lọ́njọ́ kọ́lọ́ bá mi ṣe dáadáa fún un tí iná bá bàjẹ́ mi kan tó bá ní pé kinní kan ní ìgbà mo lè múre ó ní ẹ̀wà ẹni tí mo lè fún yín mo fún yín yẹn o tẹ bá pẹ́ lòmíì ọ̀yọ́ ò ní o torí pé a máa wá mi púpọ̀ láti pé kó fún mi níṣẹ́ nípa pé mo mọ̀ nípa fọ́ọ̀tì clear iṣẹ́ ìdẹ electrical contractor ni mi o iṣẹ́ ìmọ́lẹ̀ ó yé mi níwọ̀nba. mo gbà ládùúrà yìí pé èyí tí a ti ṣe ò ní bàjẹ́. àmín. ń bọ̀. wọ́n tẹ́jọ́ kọ̀wọ́ ṣiṣẹ́ ńgbà náà àyẹ̀wò làwọn wà tẹ́ẹ̀ rí bíi méjì mẹ́ta kan tọ́da àti bíi méjì mẹ́ta kan tí yóò tẹ̀lé tí yóò mọ tẹ́ pè ní àsìkò ní gbogbo nǹkan mo sọ fún yín pé ẹ máa wọlé Èdùmàrè ló lè dé lálẹ́ ọlá. àní ká sáré ká mú sàn ká pọ̀ ṣẹ̀ṣẹ̀ ká mú sàn Ọlọ́run yóò fọsàn tó dùn lé ní lọ́wọ́ ẹnu iṣẹ́ yìí ara àwọn tí jẹ́ pé wọ́n ti kọ́lé ṣáájú mi ara àwọn táwa náà tún ń gbà tá tún bá lẹ́nu ẹ̀ ọpẹ́ ní fọ́lọ́run orí yín yọ ẹ́. Ọlọ́run ṣe yàrá mélòó kan tá à ń gbé bó tilẹ̀ jẹ́ pé 2023 ibi tá a kọ́kọ́ ń forí tì sí yẹn ó jóná tá a rí nǹkan kan mú jáde ńbẹ̀ ṣùgbọ́n èyí tó wà lọ́wọ́ wájú Ọlọ́run ti ń gbé sókè díẹ̀díẹ̀ Ọlọ́run á ń fi wádìí ládé a sì ń níbi forí pamọ́ sí. kò sí kékeré ilé bẹ́ẹ̀ má fẹ́ ṣe nǹkan kan àkọ́kọ́ àti fẹ́ǹsì lẹ́yìn ẹ̀ bá pọn pé wúrẹ́ ń dojúmọ́ ẹ̀yin ẹni lẹ́yìn. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀yàn bá pa ẹran lónìí tó tún pa ẹran lọ́tùnla tí ń pa ẹran jọ jímọ̀ gbogbo jímọ̀ tó sì rẹ́ǹtì ilé wọ́n á pẹ́ táwọn tó náà tó fòrò dọ̀ rẹ̀. níjọ́ tí mo kọ́ kó lọ lé mi ọkọ ẹ̀gbọ́n ìyàwó mi ló kọ́ pè mí dáìdí ọlá ẹ̀kọ́ àtìlé bọ́lé o báwo lorun tẹ sùn lánàá mo ló yàtọ̀. ó ń láti yàtọ̀. ó ń láti yàtọ̀ tí n bá gbọ́rọ̀ ó lẹ̀kùn bóyá ẹni tó wá ta mí lọ́rẹ̀ tàbí tó kàn wá béèrè kankan lọ́wọ́ mi ni. ẹ jẹ́ kì í sọ́wọ́ olé lẹ́nu káwọn máa pẹ́ owó yìí kì í ṣe pé láńlọ́ọ̀dù tó yẹ mọ́. ẹ ti sanwó wa o Ọlọ́run ṣàánú wa. orí ọ̀fẹ́ ni o orí ọ̀fẹ́ ni mo bá yín dúpẹ́ púpọ̀. ọpẹ́ ní fọ́lọ́run. àwọn tó wà lẹ́nu iṣẹ́ báyìí sáà mo jẹ́ yín. ẹgbà wọn mọ̀ràn. àwọn tó wà lẹ́nu iṣẹ́ a máa ń fáwọn ọmọ wa náà nímọ̀ràn àwọn ọmọọṣẹ́ wa wípé kán máa wo tiwa láwùkọ́ṣe torí n tó yẹ kí. ilé tẹ kọ́ wọn yẹ kẹ́ ẹ kọ́ jù bẹ́ẹ̀ lọ fàájì kọ́kọ́ mú mi lómi. fàájì ò wá mú mi lómi náà jù náà. àtàrà kí ni mẹ́fà fún yàn bí di ọtí lẹ́sẹ̀. nàlá méjèèjì la jọ mú bẹ́ẹ̀ àwọn méjèèjì la jọ mú mẹ́fẹ̀ẹ̀fà kí sẹ́mi nìkan. ẹ̀yin lẹ dáhùn mẹ́fà wọn ẹ tún fẹ́ fún wọn lé ẹja tútù kankan kí ẹ tún wẹ́pẹ́ àti mọ̀gbẹ́ mẹ́fà yóò mẹ́fà ti fọ́. ẹ̀wọ̀n tó pa mí lẹ́rìn máa rántí gbà mí tá a bá ṣíwọ́ tán bá fún mi níṣẹ́ ní branch kan tá a bá kú ò máa pé ṣẹ́ pàdé mi bẹ̀ abẹ́ ẹbí là ń pè bẹ̀ lábẹ́ bì. níbi tó wo ti ń wọgbó. níbi tí ẹran ọ̀gbẹ́ wà. tó wo ti ń wọgbó lọ́lọ́ sàánú wa ń bọ̀. ara lè bẹ́ẹ̀ bá láǹfààní fún ìmọ̀ràn tàbí ẹ̀yin gan tiẹ̀ ti ṣiṣẹ́ mọ́ ètò wà lọ́jọ́ alẹ́ ntójú yín kàn ńgbà ẹ̀kú ńbẹ tàbí tí agbára ò sí mọ́ ẹ̀já gbọ́ 07055551985. wà lẹ́nu iṣẹ́ ìjọba òun ṣòwò tí ọjà ń tà lọ́wọ́lọ́wọ́ tí náà ń jó lọ́wọ́ tó yóò bá bọ̀ wọ́n ní tí náà ẹni bá ń jó ká fi jó nǹkan ni o. bẹ́ẹ̀ni. àwọn tó sì jẹ́ oníṣẹ́ ọwọ́ náà tí wọ́n ń jalamba lásìkò yìí tí wọ́n lọ ń gbẹ̀ǹkẹ́ kán máa fẹsẹ̀ yìí délé o nípa pé ká má pè ibìkan nígbó o ilẹ̀ ibi tí mo rà yìí. ká má pè ibìkan nígbó. ká má pè nígbó o igbó ń bọ̀ wá dìlú o àbúrò mi tó bá mi ra lẹ̀ ńgbà tá a jọ kan wá lọ pé tí ẹ wàá mú mi lọ bí ilẹ̀ àti rìn olúwa ní ẹ̀gbọ́n mi ẹ padà ilẹ̀ yín ilẹ̀ ti kọjá lára yìí. hello. tẹ́ ẹ bá kọ́lé ẹ ti kú. mo bá yín dúpẹ́ mo bá yín dúpẹ́ sáà Ọlọ́run yóò tó yẹ ọ̀sẹ̀ wo mọ́pọ̀lọpọ̀ yẹn la ẹ sọ orúkọ yín fúnra yín lẹ́ẹ̀kan sí kẹ̀dẹ̀ sọ nọ́mbà yín. Sanyaolu Muftau Owólabí táwọn èèyàn mọ̀ sí oníròkò 1 nọ́mbà mi ni 08023424917
tí Fẹ́mi bá ń gbọ́ mi 08023424917 òun náà ni WhatsApp number mi. tó àdúgbò ẹ̀rọ lọ Ọpẹ́ ní fọ́lọ́run. ibi tá a rí ètò òdò ní tá a rí dé òní yẹn lórúkọ Aishat Ọlájídé Ọládẹjọ Aishat Ọládẹjọ mo fi kí n pẹ́ ṣeun òun ló wà nídìí ẹ̀rọ tó ń bá wa tẹ̀ bàbá onírúkọ mo ń jáyé ojú òní tì pẹ̀lú gbọ́dọ̀ gbóyè lọ́wọ́ wà lórúkọ mi ẹ bá ní kàkà tẹ́ ẹ bá ń sọ ẹ bèrè ẹ pè mí wọ́n dáhùn 09168835753 ire o.